Ọlọ́run ló mọ ọkọ ìyàwó ojú ọ̀nà. Àwọn obìnrin mìíràn báyìí, oko tí wọ́n ń dó ní ìsìn, oko 25 inches, oko 15 inches, oko 13 inches lobìnrin mi ń dó lọ báyìí. Tó sì ṣe pé ẹni tí ó padà parí ìrìnàjò ìgbésí ayé ẹ̀ lè lọ́wọ́, oko yìí ò lè mọ́ ju 5 inches lọ. Ara ó ti wá jìn kọjá normal. Ló dífá fún gbogbo complain tí èèyàn mìíràn máa ń complain. Kò sì sí tẹ́nì kankan lè ṣe sí i. Bára bá ti jìn kọjá bó ṣe yẹ. Èèyàn kàn máa kàwé kàwé náà ni, kò ní sí kókó tí èèyàn lè ṣe. Gbogbo wọn tí wọ́n ń gather experience ibú tó àkóbá ìgbésí ayé wọn, wọn ò lóǹkà. Gbogbo ẹni tí ń kẹ́kọ̀ọ́ bí wọ́n ti ṣe bí ọ̀gbọ̀lọ̀. Bí ó bá dé ilé ọkọ tó kọ rí ọ̀fẹ́ rán bí ọ̀gbọ̀lọ̀, ẹ̀kọ́ òun ti waste. Gbogbo experience ibú tí wọ́n ń kó kiri tí wọ́n ń dóko lọ́tùn lósì. Tá ń sọ fún ọ pé experience wọn ò wúlò fún ọ nígbà bá dé ilé ọkọ rẹ. Ẹni tó Ọlọ́run ò ní kó pọ́n ọ lé, kó nífẹ̀ẹ́ rẹ, kó ṣe kẹ́ rẹ, kó tọ́jú rẹ, kó farabalẹ̀ fún ọ. Oko rẹ lè má lẹ́mi gbogbo oko tó ti dó. Ìwé sì jẹ́ òye a pé bó obìnrin bá ti ń sún mọ́kùnrin sí, ni lára rí ọmọ jìn sí. Lẹ́yìn tí oko tó bá ń dó, ni lẹ́yìn tí bóbò rí ó ṣe jìn sí. Bí òbò bá ti wá jìn kọjá normal, bó lo ṣe fẹ́ fọkàn balẹ̀ lọ́dọ̀ ẹni tó Ọlọ́run wà ní kó wúlò fún ọ nínú ìrìnàjò ayé. Ó sú a. Gbogbo ìwọ tó bá mọ̀ pé obìnrin ni ọ́, tó ò tí ì mọ ọkùnrin, máa bá ìgbésí ayé rẹ lọ bẹ́ẹ̀, kò sórí ibú ń bẹ́ẹ̀. Má dẹ̀ ní kankan lóhùn tí bá ń fi ọ́ ṣe yẹ̀yẹ́. Bó tó bá sì mọ̀ pé ọ tí ń ṣe ẹsẹ̀ pápá àpẹẹrẹ ìfẹ́ ra yín, kò ní ìdí fẹ́fẹ́rítì kankan. Nígbà ó bá wá di wípé kò rí bẹ́ẹ̀ mọ̀, ẹni tí ó wúlò fún ọ, ó lè mọ̀ ní ju oko 5 inches lọ. Ó sì ṣe wọ Ọlọ́run ló dóko fún kálukú lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. Ǹtó fún káyéyé táyé yàtọ̀ fún ǹtó fún kẹ́hìndé. Bí táyé ti yan rí kẹ́hìndé ọ̀yàn bẹ́ẹ̀, ẹni oko rí ọba tó bí ìwọ̀n bá tọ́lọ́run bá fún un náà ní èdò ìyàwó ẹ̀. Àmọ́ ń gbé èèyàn bá ti wá dóko kọjá ewé, bó ni ọgbọ́n táa sí. Ó sú a. Nígbà ní a mọ̀ wulẹ̀ mọ́ dó yìí dó tọ̀ ǹká tó má rí. A mọ̀ ṣe pé wọn ò mọ̀ tí ń wí ni. Bí ó ti jẹ́nu gbogbo oko tó ń dó ní ẹ̀sìn, ò mọ̀ ǹtọ́ Ọlọ́run ó padà ní wúlò fún ọ nínú gbogbo ọkùnrin tí ń bẹ láyé. Kálukú ronú pìwàdà ní kókó. Àbí kí láǹfààní experience tó ń gather tí ó padà damage tí ó bá yí ọ̀tẹ̀ ẹ jẹ́ nígbà ó bá dé ibi tó yí ó ti fìdí múlẹ̀ tó ò lè fìdí múlẹ̀ ń bẹ́ẹ̀ mọ̀. Àbí bó? Èyí ò sì dìfá fún gbogbo ọkùnrin tí wọ́n ń jẹ́jẹkújẹ tó kó wọn ò gbádùn. Ọkùnrin míì ti fi ṣúgà bá yí oko ẹ̀jẹ̀. Yóò wá rí yìí ní ìsìn, yóò mọ̀ wá sọ wípé yá wá gbẹ́ o wá gbẹ́ o. Ìyẹn ò dìfá fún pé kó mọ̀ tọ́jú ara ẹ o àṣọ ọkùnrin kó mọ̀ jẹ ṣúgà, kó mọ̀ jẹ́jẹkújẹ, kókó rí ọmọ ṣiṣẹ́. Tó bá ti fẹ́ ìyàwó ẹ̀ tó lè dó ìyàwó ẹ̀, wọ́n padà bọ́ odó ni. Àmọ́ gbogbo wọn tá ń fọ̀rọ̀ ìyá àdírẹ́sì náà tí wọ́n ń dó oríṣiríṣi oko tó ọmọ ǹtọ́ ni tó Ọlọ́run padà yàn fún ọ nínú ìrìnàjò ayé. Kò sáàyè àpà láńlú ọ̀run. Bí èèyàn bá mọ̀ pé òun fẹ́ ìyàwó, ó gbúdọ̀ sojúṣe ni. Ìyàwó mi wà gan tí wọ́n para wọn mọ́ wọn tó lọ́kọ tí wọ́n ń sunkún oko tí ì ṣe pé ní àrè ní rìn dé bẹ́ẹ̀. Kọ́ lọ́run ó ṣàánú wa. Gbogbo wọn tí wọ́n fẹ́ ìyàwó tí wọn ò dó ìyàwó wọn, ìbànújẹ́ ni wọ́n kó sínú ayé àwọn obìnrin wọn. Pàápàá jùlọ obìnrin tí ó bá mọ̀ rìn àrè rìn. Kí kálukú ronú pìwàdà. Ó sú a. Ọ̀rọ̀ lórí oko àtòbò kì í ṣe tí èèyàn lè fẹnu sọ tán. Ó kàn máa kàwé náà ni. O lè ka gbogbo jọ́nà míì gan kó o mọ̀ rí pọ́ìntì gidi tí ó wúlò mú jáde ń bẹ́ẹ̀. Nígbà tí ó bá complain tán èèyàn ń gbé wá mu. Ó sú a. Kálukú ó ṣe normal. Ó ti jẹ́nu. Gbogbo ẹ̀yin ọkùnrin náà tẹ mọ́ dóbìnrin pàpàpàpàpàpà. Tẹ bá lọ miss target òbò báyìí. Pyronide disease lẹ máa ní straight. Pyronide tó kó yín ó tẹ̀ báyìí. Ṣé mọ̀ wípé àwọn tó bá ti dàgbà lóko wọn mọ́ tẹ̀. Àwọn míì sì wà tán sọ pé Pyronide ń bọ́ lọ ṣe dánù oko wọn ọ̀kan lẹ̀ straight ó wọ́. Àmọ́ ẹlòmíì lè fún rẹ̀ ní àwọn artificial Pyronide disease. Látàrí kí wọ́n mọ́ dóbìnrin pàpàpàpàpà. Tán bá miss target, force tán fẹ́ fi wọlé òun, tán bá lọ fi force yẹn hit ara. Ó yá ìtàn àbí lábíà náà fi hit báyìí. Wọ́n máa fúnra wọn Pyronide disease àtọwọ́dá artificial. Fún gbogbo àwọn tí wọ́n ń béèrè pé kí ló máa ń fa Pyronide. Àwọn
àwọn forceful penetration pàpàpàpà. Ìwé sọ pé tó bá miss target báyìí, ó lè cough because strength tó fẹ́ fi wọlé yẹn máa padà sórí okó yẹn, ó lè mú kókó bend. Bó ti jẹ́ nu, kálukú ronú pìwàdà. Gbogbo okó tẹ̀ ń dó ní ìsìn, nígbà Ọlọ́run bá ní kẹ́ ẹ settle down tán, ẹni ẹ bá settle down pẹ̀lú tó nífẹ̀ẹ́ yín, tó dọ̀bálẹ̀, tó ṣe gbogbo ẹ̀, tó kó sure lé yín, tó rè ìfẹ́ yín sú lọ́kà, ẹ bá lóko ẹ̀ kéré. Nígbà jẹ́ pé okó èyí tẹ̀ ń dó yìí, ó ti mú kí inú yín kó jìn ju normal lọ. Bó ti jẹ́ nu, kálukú ronú pìwàdà, kálukú ó sara rẹ̀ jọ lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run ó ṣàánú wa. Ẹ má gbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy. Wọ́n ń tà àwọn àgbo ibà, àwọn àgbo jẹ̀dí, àwọn àgbo tí wọ́n ń ran ọkùnrin lọ́wọ́ láti mú kára wọn ó le. Tí tó máa ń pa infection ni wọ́n ń tà lọ́yọ́ Model Alternative Therapy. Nọ́mbà wọn ni 08068220707, 08068220707. Ọ̀yọ́ Model Alternative Therapy ló ní nọ́mbà yẹn, tẹ bá ti pè wọ́n, gbogbo ohun tẹ bá fẹ́ ṣàlàyé fún wọn. Àbí bó o ní? Àwọn ọmọ bí wọ́n ti elongate okó tó Ọlọ́run fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Àmọ́ ńgbà tóbìnrin bá ti dóko kọjá ewé, bó ni ò ṣe ní mọ owó kó 25 inches tí ọmọ wa tí ó sọnù kiri. Ọlọ́run ó ṣàánú wa. Ọ̀rọ̀ mi ò lópin ṣíà. Ẹ ṣeun. Yes, my voice note was interrupted by a call. So after this content, I'm going to continue. So when I drop this content now, I'll start the voice note again. A call came in, and so the voice notes went off. All right.